tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa mo kí yín o ẹ̀yin ìyá mi bàbá mi nílé lóko lọ́nà lẹ́yìn òdì wípé ẹ kálẹ́ ẹ máa kásán ọdẹ ọdún bí etí tẹ́ fi ń gbọ́ ọmọ nídìí bákan náà ojú tẹ́ ti fi ń rí wa náà kò ní fọ́ láṣẹ̀dùà ẹ wà nírú gbé sọnù bí òṣèbẹ mọ́ gbogbo ọmọ Yorùbá ẹ mọ̀ pé bàbá Tinubu ti jáde ó ti sọ̀rọ̀ ìyẹn fún Democracy Day yìí ó ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ sọ fún wa pé àwọn generate owó revenue náà mo wá fẹ́ gbé yín débẹ̀ wọ́n ti pè bàbá Tinubu lẹ́jọ́ o you sabi Nigeria na Nigeria no dey waste time bẹ́ẹ̀ ni o wọ́n ní where is money saved from subsidy Bukati queries Tinubu for over $21 billion loans tó túmọ̀ sí wípé owó tẹ́ generate nínú ti subsidy ẹjọ́ ìbò lẹ gbé sí security expert tí gbogbo wa mọ̀ sí Bulama Bukati ó dẹ̀ ti pè bàbá Tinubu lẹ́jọ́ látàrí $21 billion loan request àbá ṣe fẹ́ fi gbèsè pa wá ní Nàìjíríà ní bàbá Tinubu ó dẹ̀ ṣàánú wa náà díẹ̀ ó ti pè bàbá Tinubu lẹ́jọ́ ó ti látàrí pé bàbá Tinubu tún fẹ́ lọ yá $21 million loans bẹ́ẹ̀ ni o which is currently before the House of Assembly wọ́n ti tender table ẹlẹ̀ now bàbá Tinubu wọ́n ti bí wọ́n ní kó give account iye bí owó náà ṣe rà wọ́n ní kó give account bí wọ́n ṣe ná owó ìyẹn owó removal of subsidy security expert Bulama ó ti jẹ́ ká mọ̀ pé bàbá Tinubu wọ́n sọ fọ wèmí tí fẹ́ lọ gba lóòní $21 billion lóòní ní ìtọ́jọ́ pẹ̀lẹ́ ti tẹ́ndà sí àwọn National Assembly ó dá kí ló tún fà tẹ́ ẹ fẹ́ fi gba lóòní ṣùgbọ́n sọ pé generate owó nínú removal of subsidy níbo lẹ wá gbé sí wọ́n ní níbo lẹ gbé sí àbí at least ẹ ṣàṣọbi tí ẹ gbowó sí bẹ́ẹ̀ ló ti bú bàbá Tinubu so ó ní o gbọ́dọ̀ jẹ́wọ́ ó gbọ́dọ̀ sọ gbogbo bí owó removal subsidy bó ṣe jẹ́ ẹ wá gbọ́ bó ṣe sọ ní ọjọ́ Wednesday noted that fuel subsidy removal imposed hardship on Nigeria pẹ̀lú pé bí bọ́dí bàbá Tinubu yọ subsidy pé ó di ìnira àti àgágá fún orílẹ̀-èdè Nàìjíríà yet ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ò fi hàn wá bí wọ́n ṣe ná owó tó kó yàjẹ́ wáyé ẹ ti rí bẹ́ẹ̀ ó ṣọ́ọ̀kì ẹ̀ bẹ́ẹ̀ ni tí gbogbo yín bá tiẹ̀ ń jáde tẹ́ ẹ̀ challenge àti tẹ́ ẹ̀ ń jẹ́ kó yé bàbá Tinubu pé iná àpá yìí ti pọ̀ jù sorry àgbọ̀dọ̀ sọ pé president náà pa bẹ́ẹ̀ ni o Bukati tí wàá tẹ̀síwájú o ó ní effect of saving from the subsidy yet àìtí rí yet ìlú dẹ̀ ṣiṣẹ́ kí ni ìlú ò fararọ síbẹ̀síbẹ̀ ọ̀wọ́n gógó àti ebi bẹ́ẹ̀ ni o òun ló ṣẹlẹ̀ sí àwọn mẹ̀kúnnù ọ̀wọ́n gógó àti ebi ó wá ní lẹ́yìn náà kí wá ló wá fà tó fi jẹ́ pé bàbá Tinubu tí wá fẹ́ lọ yá $21.5 billion loans bẹ́ẹ̀ ni and £65 million on an amount that translates to approximately 34 trillion ní gbogbo nǹkan tó fẹ́ yá kí ló dé ṣé 34 trillion yìí ó ti ká 60% budget of 2025 budget 2025 34 trillion yìí ti ká ẹjọ́ mo là náwó yìí sí yéèrò èyí pọ̀ bàbá yìí dẹ̀ sọ̀rọ̀ Bukati sọ̀rọ̀ ó ní pẹ̀lú bí bàbá Tinubu ṣe kọlù sí ọ̀wọ́n gógó nípa yíyọ fuel subsidy tó fi ń jẹ́ kó yé wa pé gbogbo nǹkan máa yàtọ̀ òun rí àbí báyìí sọ́lẹ̀ náà kọ́ nìyẹn ó ní redirect ó wá ní the funds will be redirected towards infrastructure bó ṣe sọ pé òun máa ṣe nìyẹn àti economic growth yet today Nigeria are grappling with
unforgettable suffering gan ni. Ìyà sápá ibi tá a lè gbàgbé, ìṣẹ́, hunger and poverty without any clear justification, láì sọ nǹkan pàtó tí bàbá Tinubu fún owó ṣe. Bàbá yìí ti gbé mi nínú. Ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú, ẹ gbọ́ ṣé lóòótọ́ ni. Bẹ́ẹ̀ ni àbí Yorùbá ní èèyàn á máa jẹ̀yà, àṣà ní nǹkan tí èèyàn jìyà fún. Bẹ́ẹ̀ àwa Nàìjíríà yìí ó dàbí pé a fẹ́ gọ̀ díẹ̀. A kàn ń jẹ ìyà, a ò lè sọ pé pàtó nǹkan tá à ń jẹ ìyà yẹn fún leléyìí. So the question now is, where are the funds saved from the removal of subsidy? Why is the country still resorting to massive borrowing? Yes, that is the question. Àti ìbéèrè yẹn gbé mi nínú. Ó ní kí ló dé tó fi jẹ́ wípé pẹ̀lú gbogbo owó tẹ̀lé ẹjọ́ subsidy kìíní subsidy ṣàwò, why tó fi jẹ́ pé Nàìjíríà sì tún yàwó ni àbí. Kódà yálà lórí domestically àti internationally wọ́n sì ń yàwó ni àbí. Ẹ wá gbọ́, ó ní and most eléyìí ló ta mí lólobó. Ó ní and most importantly, what tangible benefits have Nigeria seen from removal of subsidy and dollar subsidize? Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni. Ó ní kí ni pàtó èrè, ẹ gbọ́, ó ní kí ni pàtó èrè tí ọmọ Nàìjíríà rí lórí fuel subsidy yìí. Pàtó èrè pé èrè báyìí la rí o. Ó ní kí ni pàtó èrè tá a rí àti pé kí ni pàtó èrè tá a rí lórí dollar subsidize tó jẹ́ wípé kò sí nǹkan kan tá a rí. Ọmọ Yorùbá nation ẹ jẹ́ ká jí o. Ẹ rí pé ìbéèrè yẹn dá. Ká má bàa má jẹ ìyà lọ, ká má bàa má béèrè ẹjọ́ lójoojúmọ́ la ṣe ń pariwo pé ẹjẹ́ àgbàlẹ̀ wa lọ́wọ́ àwọn jẹgúdújẹrá, àwọn ìkà, àwọn alátẹnujẹ èèyàn. Ẹja gbọ́n táwọn ènìyàn sọ ìkànnì níbo lówó náà wà, níbo ni owó tó save fún subsidy wà. Common knowledge ló wá béèrè o, lẹ́ni yẹn béèrè fún. Mi ò rò pé ìbéèrè ti fàjà. Ẹ gbọ́, níbo lówó subsidy á sí. Ẹ wo ẹ̀yin àmì bàbá mi jẹ́ ń gbé yín débẹ̀. Yorùbá nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Kẹ́ ẹ lè mọ̀ wípé ẹjọ́ ń bẹ o. Tá a bá sì dákẹ́, tá ò sọ̀rọ̀, ó ṣeé ṣe kó gbèrú wá látẹ̀yìn. Láfi sọ fún yín pé ẹ bá wa bó ẹ bó kó lọ fà. Ẹ like, ẹ share, ẹ subscribe. Ẹ bá tẹ̀ sójú ẹ jẹ́ ìyá àwọn èèyàn lọ́tún lẹ́sìn mi. Yorùbá nation nìkan náà ọ̀nà àbáyọ o. A ó máa bẹ ọ̀bẹ ẹni bẹ́ṣu àtẹ́lẹsẹ̀ yóò máa bẹ̀ nà o. Gbogbo ẹni tó bá láòdì dé, ó mà láòdì dé bá. God bless Yorùbá nation. Ó dàbọ̀.